ṣebí ayé lẹ́yìn náà wà tí bàbá Mudiru fi sọ wípé tíra orientalist làwọn ń kà bí o sọ ká máa ṣe tánà bí o ṣe kìí sọ̀rọ̀ Abubakar nìkan ni ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ tí àwa sọ pé kò rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ní lóòótọ́ wàláhì tá fi déwájú Ọlọ́run kò rí bẹ́ẹ̀ náà ni wọ́n ní àlífàtù àdàbí olójú dúdú bí a ti kọ́ bí nànà àmùrè kò mọ kéwú tó mi débi pé èmi àti pé mi máa bá a ṣe debate àlífàtù àdàbí olójú dúdú dákun ṣé kàn lọ bóra tá bá sì wá bóra tani kí wọ́n fi jọ mo mọ tí mo lè sọ lé bí mo ti sọ yẹn tí ó fọ gbogbo ọ̀rọ̀ ká ìní sọ orílẹ̀ ẹbí àwọn ọmọ yẹn ní kí wọ́n gbé fídíò yẹn jáde níbi tí àfáà Kamilu ti sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ sí bàbá Mudiru Markaz àbí olójú dúdú àsìkò ti tó báyìí láti fa kórópọn àlífàtù àdàbí olójú dúdú nínú péèjì Ahbabul Markaz fa bí àwọn ọmọ Markaz ṣe máa tọ́jà káàkiri wọ́n sì tún wá pọ́n láhán wọ́n mú láhán ní a bá tún fẹ́ rojọ́ a fẹ́ sọ nínú ìròrí tèmi mo kàn fẹ́ ṣe léyìí láti kàn fi ṣàlàyé ẹ̀ ẹ̀yin yẹn bá wa share rẹ̀ káwọn èèyàn ó rí irú àwọn àlàyé báyìí kì í bọ́ sórí afẹ́fẹ́ tẹ́lẹ̀ ní ìtìjú wípé àwájà àwọn àfa wa náà sì fẹ́ jà àwọn bàbá wa lájẹ́ àgbà ní a máa bá yàn jà àwọn bàbá wa àlífà wọn ló ti tó bá wọn ní ìtìjú bẹ́ẹ̀ kì í jẹ́ kí a fẹ́ sọ nǹkan kan dédé yìí tá a sọ nígbà tí òǹkàlùkù tí wọ́n bá dáná ogun tó ti wá kẹ̀ ìgbà yẹn ni ẹ̀rí táwa náà táwa máa bá wọn yáná ogun bẹ́ẹ̀ yìí lẹ́dá ọjà jábá yíyà àwọn bá gbómi ìjà kaná a sì bá wọn bá wò àlẹ́ tí ìbá débì kan ariwo yìí ni ẹ ti gbáriwo èpè rabandẹ dípò kí wọ́n sọ̀rọ̀ kan ṣàlàyé ntẹ́yìn pé lóòótọ́ táwa nírọ́ ni ntẹ́yìn àwa pé lóòótọ́ tẹ́yìn nírọ́ ni ẹjẹ́ àjọ ṣàlàyé rẹ̀ ìwọ lóòótọ́ ìwọ nírọ́ dípò kí wọ́n wá ṣàlàyé ohun èpè ní ẹ máa gbọ́ ní ìwọ ọmọ lórí ibú yìí ìwọ ọmọ tó ti ṣòfò yìí ìwọ ọmọ tó bìrì oníjìrì rẹ̀ yìí ìwọ ọmọ ntẹ́ máa gbọ́ lábẹ́ èyí tó bá sọ̀rọ̀ jáde lẹ́nu tí ó wí nù àtàfà àgbà pé kí n tó parí ètò yìí bí wọ́n ṣe máa tọ́jà ẹ̀tọ́ máa rí wọ́n fẹ́ ya wọlé nìsín tí wọ́n máa wá ṣépè lórí péèjì bàbá wọn lórí péèjì tí ó kàn wọ́n tó dẹ̀ jẹ́ pé àwọn náà ní péèjì wọ́n ní àwọn olólùfẹ́ tí wọ́n fẹ́ràn táwọn olólùfẹ́ wọn yẹn náà dẹ̀ máa ń ṣe program àwọn náà máa ń ṣètò dípò kí wọ́n lọ síbẹ̀ láti lọ sọ tí a bá fẹ́ sọ orí péjì onípéjì tí ó kàn wọ́n ni wọ́n á rọ wá wọ́n á máa wá ṣe ìpè wọ́n fẹ́ dé síbi wọ́n ti ń wò wá ibi tí wọ́n gbà wọlé ṣe ìpè ni wọ́n ì tí ì rí nípa báyìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe rí ó yẹ káwa náà ó ṣàlàyé wọ́n ti ń bọ̀ wá ọ̀kan ní Ibrahim Abibu yẹn wọ́n ti ń bọ̀ wọ́n ń dé díẹ̀ lẹ́rí yẹn Abdulgafar Yarima má dá lóhun àwọn nìyẹn wọ́n ti ń dé lẹ́rí yẹn wọ́n ti ń dé lẹ́rí yẹn wọ́n ti ń dé lẹ́rí yẹn àlàyé tá a fẹ́ ṣe láì mú ẹ̀rí láti bòmíràn prógámù tá à ń ṣe lọ́wọ́ yìí ó tó tí èyí ó fi rí àṣejù àwọn ọmọ Markaz Ibrahim Abibu yẹn fọ́tò Mudiru Markaz ni ló fi ṣe profile yẹn o tí ó júwe wípé ọmọ Markaz ni náà ẹ dákun kí ni ètò tí mò ń ṣe yìí ṣe kàn án tá a bá ní ọ̀dà ó kàn nítorí pa akọ àkọlé Markaz fọ́ìsì táwọn fi ń sọ̀rọ̀ tó dára kí ni tiẹ̀ pẹ̀lú kò dára náà ọ̀rọ̀ kan wà lórí afẹ́fẹ́ láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn àfáà orílẹ̀ òun ló ṣe prógrámù yẹn ó wá ṣe ìpè tó pọ̀ nínú ìpè tó ṣe ní èyí ọmọ olórí burúkú yẹn fún ó ń bá Sheikh Kamil Al-Adabi ó ń bá wọn wí kí wá ló fà á tó fi ṣépè ó ní wọ́n sì lè challenge bàbá wa Mudiru Markaz bí báwọn yẹn bá fẹ́ challenge èèyàn báwọn kan ní máa challenge èèyàn yìí olórí ibú lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti sọ bí àfa Ibrahim Orílẹ̀ ṣe sọ nìyẹn
làwọn èèyàn bá tó bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ yẹn bí ìgbà ọtí ó bẹ̀rẹ̀ sí ní sọ tọ̀ àfà Ibrahim Orílé àti àfà Kamil àwọn ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ yẹn, torí àfà Kamil náà ti fèsì lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ibi tá àfà àti sẹ́rú èpè yẹn fún àfà Orílé ààrí fídíò rẹ̀. Ẹni bá wá ní fídíò rẹ̀ lọ́wọ́ mọ́dà rẹ̀ láàmú kan pósìtì ẹ̀ dédé ibi tí Alhaji Kamil Al-Adabi tó ti sẹ́ èpè fún àfà Orílé ní àfà Ibrahim, ibi tó ti tí àfà ti sẹ́pè fún kí ẹni tó bá ní fídíò rẹ̀ lọ́wọ́ ẹ gé jáde. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tá a bá sì rí kò ní tì wá lẹ́nu láti pe àfà Kamil sákìsì pé kí lẹ bá débi kẹ́ ẹ máa sẹ́pè fún yàn tá a sì lẹ́ni tẹ́ ẹ fi jọ sí ilé kéwù yín náà ni ẹ ti dogun eléyìí ni àbí ẹ kà dá sí lọ́wọ́ ara yín á bí wọ́n. Gbogbo yìí táwa rí àti ìríbi tí Alhaji Kamil ti ṣépè fún àfà Orílé tọ̀ níta àfà Orílé wá ń jà fún ni wípé ọ̀nà tí wọ́n gbà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Mudirul Markaz, ọ̀nà tí wọ́n gbà sọ̀rọ̀ wọn yẹn kìí sọ̀nà ẹ̀kọ́ ọjà bí èsè sọ̀nà ẹ̀kọ́ náà ẹ gé ibi tí èsè ọ̀nà ẹ̀kọ́ yẹn jáde ní fídíò ẹ jẹ́ ká rí. Tá a bá ti rí i pé kìí ṣe ọ̀nà ẹ̀kọ́ lóòótọ́ tágbékalẹ̀ yẹn ṣe àgbékalẹ̀ tẹlẹ́kọ́ lóòótọ́ àwa ó pe Alhaji Kamil sákèsì. Bí àfà Orílé ò bá ṣe dà níta fẹ́ jà fún ni pé wáì kí ló dé tí àfà Kamil Al-Adabi ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá Mudirul Markaz sọ, ẹ wá ní kìí sọ̀nà ẹ̀kọ́ ni wọ́n bá sọ. Kí àfà Orílé ẹbí àwọn ọmọ yẹn ní kí wọ́n gbé fídíò yẹn jáde níbi tí àfà Kamil ti sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ sí bàbá Mudirul Markaz. Tá a bá ti rí gbogbo tẹ́ ẹ bá sọ àní sọ̀rọ̀ lórí ẹ̀, ọmọ ìyá tiwa ńlá máa bá sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ tó fi lọ ń bú bàbá. Ààyè yẹn ni mo fi ilẹ̀ níjẹ̀ta tí mo sọ̀rọ̀ títí dòní, ṣùgbọ́n dòní ẹnìkan kan ò tí ì gbé fídíò ẹyọ ọ̀kan kódà bí oníjù ìṣẹ́jú kan lọ síta láti ṣàfihàn rẹ̀ pé ẹ̀yin náà ẹ wo ohun tí Alhaji Kamil ṣe o, ṣé ọ̀rọ̀ yìí dáa, kò tí ì sẹ́ni tó gbé fídíò yẹn jáde. Kí wá ní èébú tẹ̀ ń sọ pé wọ́n bú Mudirul gan tẹ̀ ń wí, kí lè bú yẹn tí ò bá wá tá a bá wá rí èébú kankan tí wọ́n bú Mudirul lẹ́yìn wá jáde síta tẹ́ wá bí èébú tó pọ̀ tó báyìí tọ̀. Nínú péjì Ahbabul Markaz wọ́n pe péjì yẹn ní Ahbabul Markaz ikọ̀ kìíní yà wọ̀n dáadáa but Ahbabul Markaz máa post ẹ̀ káwọn èèyàn ó lè rí. Wọ́n ní ó kọ síbẹ̀ ó ní Alifatu Adabi olójú dúdú tó kọ nìyẹn o. Ahbabul Markaz ó ní Alifatu Adabi olójú dúdú bíi nàná àmùrè kò mọ kéwú tó mi débi pé mi máa bá a ṣe dìbéètì. Ahbabul Markaz fi Ọ̀ṣun àwọn ni wọ́n gbé right up yẹn jáde ẹ tó tún tí wọ́n kọ gbọ́. Wọ́n ní Alifatu Adabi olójú dúdú bí a ti kọ́ bíi nàná àmùrè kò mọ kéwú tó mi débi pé èmi àti pé mi máa bá a ṣe debate. Ahbabul Markaz ló kọ́ ọ̀kan nìyẹn. Nínú péjì Ahbabul Markaz kan náà wọ́n kọ síbẹ̀ wípé wọ́n ní Alifatu Adabi ò lè tú Suratul Fatiha kó má dàrú mọ́ lọ́wọ́ lẹ́yìn kó jókòó kalẹ̀ kí àwọn ọmọ kéwu bàbá rẹ̀ máa sọ̀rọ̀ tí péjì Ahbabul Markaz kọ. Ẹlẹ́ẹ̀kẹta Ahbabul Markaz ó tún kọ síbẹ̀ wípé àsìkò ti tó báyìí láti fa kórópọ̀n Alifatu Adabi olójú dúdú. Àsìkò ti tó báyìí láti fa kórópọ̀n Alifatu Adabi olójú dúdú nínú péjì Ahbabul Markaz ní ilé ìtìjáde o. Nínú péjì Ahbabul Markaz ní ilé ìtìjáde ẹ tó tún gbọ́ àsìkò ti tó báyìí láti fa kórópọ̀n Alifatu Adabi olójú dúdú. Sẹ́yìn náà gbọ́ gbogbo ẹ̀yin ó tún pẹ̀yọ̀ kan ó ní Alifatu Adabi òkè mo ti kàyẹ́ tẹ́lẹ̀. Gbogbo tí mo wá sọ yìí ẹ lọ wo péjì Ahbabul Markaz ẹ bá gbogbo àwọn àkọlé burúkú yìí níbẹ̀.
nítorí wọ́n ń torí ẹ̀kọ́ ilé yìí wọ́n ń gbìjà àáfà orílẹ̀. wọ́n ń gbìjà àáfà orílẹ̀ ẹni wọ́n ń torí ẹ̀kọ́ àkọlé tó pọ̀ tó yẹn. Ahbabul Markaz, àwọn tí wọ́n wá jẹ́ àgbààgbà Markaz ń bẹ wọ́n sì ń rí àkọlé burúkú yẹn. àwọn Markaz, àwọn ilé kí o Markaz dájá gbàgbà lé kí wọ́n bẹ lọ́ṣun, àwọn ilé kí o Markaz káàkiri wọ́n bẹ lẹ́kọ̀ọ́, wọ́n bẹ lábẹ́kúta, wọ́n bẹ nílọrin káàkiri tí wọ́n sì ń rí àkọlé burúkú yìí. èyí tá àfà Kamilu wá wí sí Mudirul Markaz tẹ́ ń torí ẹ̀ sọ ọ̀rọ̀ tó yìí, ẹgbẹ́ síta ká lè mọ̀ bá sì bá Shehu Kamilu sọ̀rọ̀ lẹ́yìn tí ìdánilójú wà pé kò sí. bí ó bá wá sàkọọ́lẹ̀ torí báyìí tí àwọn ọmọ ilé kí o Markaz tí wọ́n wá ń kan tó pọ̀ tó báyìí, wọ́n sì ń sọ tó pọ̀ tó bá yẹn, tí wọ́n bá wá sọ tán, tí wọ́n bá ń sọ wọ́n wá mú orúkọ Khalifatul Adabiyya wọ́n fi sáàrin ẹ̀. àwọn ọmọ tí ń sọ̀rọ̀ yẹn kọ́ ni mo need, kìí sàwọn ẹranko tí wọ́n wà lórí fún pẹ̀lú mi tí wọ́n wò mí, àwọn kọ́ ni mo need, bí kìí ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wọn, tẹ́ ẹ jẹ́ àfà wọn. ẹ̀yin ni mò ń sọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí. ẹkún ìpẹ́ pa yín, omi ìpẹ́ bọ́ lójú yín, ìbànújẹ́ ìpẹ́ láti fi ọkàn yín ṣe ibùgbé. àwọn ọmọ tí ń sọ yìí sí bàbá ń bàbá lórúkọ yín, níjọ́ tí àwọn ọmọ ọlọ́mọ náà bá ṣe tán láti gbèjà bàbá wọn, yóò gbóná rírí, yóò kọjá bẹ́ẹ̀ tí ó. Khalifatul Adabi olójú dúdú, dákun ṣé kí wọ́n lọ bóra? tá bá sì wá bóra, ta ni kí wọ́n fi jọ? mo mọ tí mo lè sọ lé bí mo ti sọ yẹn tí ó fọ gbogbo ọ̀rọ̀ ká, ìní sọ. bí ẹ̀yin àgbàlagbà alábòsí, àgbàlagbà mùnáfìkí tẹ́ ẹ ṣẹ́kù lẹ́yìn àfá Àgbàlá Gégé, ẹ sì ń rí àkọlé burúkú yìí, ẹ ń rí, ẹ sì ń gbọ́, ẹ ní sọ̀rọ̀ lórí ẹ̀. níjọ́ tí àwa náà bá wá ṣe tán tá a fẹ́ sọ̀rọ̀, ìyẹn ni òkìkí ó wá kàn. ẹ̀yin ẹ̀yẹ dé mẹ́lẹ̀ o, ẹ dé mẹ́lẹ̀ o. bàbá wa Mudirul Markaz àwọn ni wọ́n fẹnu ara wọn sọ fáwọn challenge gbogbo ayé, àwọn challenge everybody láti sọ̀rọ̀. wọ́n sì du àwọn ìbéèrè kan síta nípa ọ̀rọ̀ Garu Thau. wọ́n sọ̀rọ̀ ràkúnmí, níbo lànàbí gbé ràkúnmí sí nígbà tó wọnú àpáta, wọ́n sọ gbogbo ẹ̀. wọ́n wá láwọn challenge gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láti sọ̀rọ̀. ìyẹn ni gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lé lórí. ìgbà táwa ti máa kífò wa lórí ẹ̀, àwùlẹ̀ nídìí ọ̀rọ̀ máa. àwọn tí wọ́n ní interest nínú ọ̀rọ̀ yẹn wọ́n dá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mímọ́. ọ̀rọ̀ tó bá ti jọmọ́rọ̀ ẹ̀sìn, mo ń tún sọ, mo sì ń sọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. ọ̀rọ̀ tó bá ti jẹ́pọ̀rọ̀ ẹ̀sìn ni, kìí ṣogún ilé bàbá ẹnikẹ́ni. ẹnikẹ́ni ò lè sọ̀rọ̀ kalẹ̀ láti tẹ̀sìn rú. kẹ́kẹ́ wá kàn rò pé gbogbo èèyàn ni ó dákẹ́ láti máa wòrán, gbogbo èèyàn kan ní ó bá lára mu. ẹ̀sìn yẹn àjọ ní ni, Islam àjọ ń ṣe ni, ìmọ̀ tó di ẹ̀sìn rẹ tó di ẹ̀sìn yẹn mú àjọ lẹ́tọ̀ọ́ sí ká lọ kọ́ ni. ẹni bá wá kọ́ tó yé àjọ lẹ́tọ̀ọ́ sí kájọ fi sọ̀rọ̀ ni. ìwọ sọ tiẹ̀ tèmi ò sọ tèmi. bẹ́mi ṣe ríre, bẹ́mi náà ṣe ríre. ojú bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ bá ti fẹ́ kí wọ́n challenge àfáà yín mọ́, àfáà yín lẹ́gbàá nímọ̀ràn kan mọ́ ju challenge síta mọ́. eléyìí ṣe ọ̀rọ̀ èébú, kò sí tí mo fẹ́ fi èébú Mudiru sí lẹ́nu ni. Mudirul Markaz ẹni tá a fẹ́ràn ni wọ́n náà, kódà kìí ṣe ìfẹ́ òní, ìfẹ́ àtàná dáadáa. ìkórìíra wọn Ọlọ́run jẹ́ ní fi sinmi lórí ẹ̀mí. ẹ̀yin ọmọ burúkú yìí ni kọ́lọ́run ó bẹ̀. ẹ̀yin àsì gbé ọmọ word tẹ́ ń fi Markaz ju ọkọ̀ yìí ni kọ́lọ́run ó bẹ̀. bí bàbá Mudirul Markaz bá tó sọ̀rọ̀ míì lónìí tí ò bá ti lọ nínú tíra àtànàbí àti tíra àtọlọ́hun, àátún sọ náà ni Abubakar pẹ̀lú annabi Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n jọ wà nínú kòtò Garu Thau. mọ́kífù ti wà náà nìyẹn, a sì máa lójá dúró sórí ẹ̀.
gbogbo àti tó challenge sí yẹn á ti mọ bí táwa wà ní òwúlẹ̀ já sọ̀rọ̀ a dẹ̀ ti sọ rí a lè tún máa sọ lọ ní pẹ̀lú ìmọ̀ tó dájú àti ìfọ̀kànbalẹ̀ tó lálàáfíà ni mo fi ń sọ wípé Abubakar pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà jọ wà nínú kòtò gáàrù Thawr bó ṣe jẹ́ nìyẹn bí ó sì ṣe máa jẹ́ nìyẹn tẹ́bí táàfà Kamilu al-Adabi náà wí nìyẹn sallallahu alaihi wasallam wọ́n sì mú àwọn ẹ̀rí wá àwọn sì ráyè wàhálà tó pọ̀ nípa nǹkan kó tíra jọ èmi ò ní ráyè fún yẹn mo ti ka tíra rẹ̀ tipẹ́ ó sì yé mi tipẹ́ pé tíra orientalist kọ́ làwa ń kà a mọ àwọn tíra orientalist a sì mọ̀ nípa wọn a sì lè ṣàlàyé wọn ṣùgbọ́n a ní bùkátà sí wọn nígbà tá a ti mọ̀ wípé wọ́n wá láti wá bẹ́sìn jẹ́ ni ṣebí ayé lẹ́yìn náà wà tí bàbá Mudiru fi sọ wípé tíra orientalist làwọn ń kà àwọn mustashriku wọ́n ní tíra àwọn làwọn ń kà ẹ dákun tíra wo orientalist fẹ́ kọ tí ó favour Islam tó bá jẹ́ pé ẹ̀sìn ńlá fẹ́ defend bẹ́ẹ̀ bá Abubakar kọ́ ló wà nínú kòtò gáàrù Thawr ní ọ̀dọ̀ tiyín Abubakar kọ́ ló wà ń bẹ̀ nínú ìwé orientalist nìyẹn wà nínú ìwé tọlọ́hun àti tànàbí sallallahu alaihi wasallam Abubakar ní ń bẹ nínú kòtò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam mo ń wo fídíò ọmọ kan láàárọ̀ yìí fìtínà ọmọ yẹn ṣe pọ̀ ọmọ tánpẹ̀ ní ẹmọ́ ń fàdú tí àbíkẹ́ ní kan ló kọmọ náà a fìtínà rẹ̀ pọ̀ bí bá ń sọ̀rọ̀ báyìí tínúbọ̀ lẹ́mọ̀ mọ̀ pé bànú ìdààmú ń bá gbé tínúbọ̀ lẹ́mọ̀ rí ìdààmú lára ẹ̀ ìdààmú yẹ pọ̀ mi ò wo fídíò rẹ̀ kí n rí àpẹẹrẹ ẹni tó bá gbàmú lára ẹ̀ rí tó sábẹ́rẹ̀ ọ̀rọ̀ lòun bá tún sọ wípé Abdullahi ibn Urayqit ni ló wà nínú kòtò pẹ̀lú ànábì mú ní àà èwo ní ká gbàgbọ́ àfáà rẹ̀ sọ pé Emmanuela ni ìwọ ní Abdullahi ibn Urayqit ni èwo ní ká gbàgbọ́ nú ẹ̀ ọmọ arákìtì èwo ní ká gbàgbọ́ títà àfáà rẹ̀ ní ká mú ní àbí tiẹ̀ èyí tẹ́nu kò lé lórí tí gbogbo àwọn àfẹ́ẹ̀sì fẹnu kò sí ńlá wa tẹ̀lé a sì lè gbẹ́sẹ̀ kúrò níbẹ̀ ńlá àwọn àfáà wa ń ṣe inú wọn tẹ̀lé gbogbo ìmọ̀ tuntun tẹ́sẹ̀sẹ̀ ń kó wọ̀lú kò sí táwa fẹ́ fi ṣe a ní táwa fẹ́ fi ṣe ẹ̀yin nú ìmọ̀ tuntun yínú ẹ fi àwa náà lẹ́ pẹ̀lú tànẹ́bì mú wá a fẹ́ kí làákàyè tiwa kó ju tànẹ́bì lọ a sì fẹ́ kó ṣe déédéé tànẹ́bì ìsàlẹ̀ tànẹ́bì Muhammad la fẹ́ kí làákàyè wa wà ìmọ̀ wa a fẹ́ kó ju tànẹ́bì Muhammad lọ a sì fẹ́ kó ṣe déédéé tànẹ́bì ìsàlẹ̀ tànẹ́bì Muhammad la fẹ́ kó wà kí wá ní bí ní ó máa wà lórí ká máa gbéra wa ju ànẹ́bì lọ ká máa sọ tànẹ́bì ò sọ ká máa ṣe tànẹ́bì ò ṣe kì í sọ̀rọ̀ Abubakar nìkan ni ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ tí àwa sọ pé kò rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ní lóòótọ́ wàláhì tá fi déwájú Ọlọ́run kò rí bẹ́ẹ̀ náà ni bá a déwájú Ọlọ́run kò rí bẹ́ẹ̀ náà ni kì í sọ̀rọ̀ nìkan bí àwọn sọ̀rọ̀ nípa Jésù tẹ́lẹ̀ ò padà wá mọ́ ìtírà táwọn kà bó ti ẹjọ́ tó tíra yẹn dá fún wọn nìyẹn èyí táwa kà tànẹ́bì Muhammad sọ ẹni pé Jésù ń padà bọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ tí bàbá Mudiru sọ kì í ṣe yọ ọ̀kan bá ní sọ̀rọ̀ ẹni pẹ̀lú mímọ̀ ní pẹ̀lú mímọ̀ pẹ̀tọ́ ẹ̀yin nú ìmọ̀ nínú àwa ò lè ṣe fáàrí pẹ̀lú táwọn àfáàwẹ̀ fi ṣe fáàrí kódà ní ànífààrí ṣùgbọ́n bàtà àwọn àfáàwẹ̀ tí lò kò sí táwa náà fẹ́ fi ṣe kò sí táwa fẹ́ fi ṣe wà láì kò sí táwa fẹ́ fi ṣe ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ròyìn àwọn àfáà wa àwọn àfáà wọn mọ̀ níbẹ̀rù Ọlọ́run wọn ní bàbá wa Lájí Àgbà oníwà pẹ̀lẹ́ kódà wọ́n tún máa dá níwàkà fún wọn ní kó tó délẹ̀ yóò ti bá búbú kó tó délẹ̀ yóò ti bá búbú ìgbéraga kò sí fún Kàmálì kó tó délẹ̀ yóò ti bá búbú yóò dá fún Kàmálì lọ láéláé yóò dá fún Kàmálì lọ láéláé. ní táwọn àfáà wa máa fi ṣe fáàrí ní ẹ̀kọ́ al-adab